kọ́ ti lẹ́sà o ohun tá à ń ṣe kó bá a lè fi dá náà ni gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe ti gbáradì láti ta àwọn dúkìá ìjọba kan jáde. ẹnu tí gbin wọn fi bú òrìṣà wa wọ́n gbọ́dọ̀ wá fẹnu ọ̀hún gbólẹ̀ níwájú wa ni o. bẹ́ẹ̀ni. àjọ APC ló béèrè fún kí àbáribẹ̀ ìpín àzùwá bẹ̀bẹ̀ ní ìdáhùn sí ọ̀rọ̀ tí Adéyẹmí sọ. ó ń rúgbó bọ̀ o wọ́n ti adarí ikọ̀ kan mọ́lé látàrí bíbẹ́gidá mímáa kó oúnjẹ wọ ẹkùn gúúsù wá. tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi nítorí tọmọdé bá pe eku tó bá dáa jẹ tó bá pẹja tó bá dáa jẹ ọjọ́ tó bá pààrọ̀ gidigba ó ti di dandan kókó bí ẹ̀ sí ọ̀nù. ilé ẹjọ́ dá owó tó tó mílíọ̀nù 6 lé ọwọ́ 8 lówó ìtanràn lọ́wọ́ àwọn ènìyàn 100 kan tí wọ́n lé 72 tí wọ́n náwó gan ní ilé ijó Cubana. ogun àwítẹ́lẹ̀ kì í parọ́ ìyàn fárọ tó bá gbọ́nà àwọn ìpínlẹ̀ tó bá gbáradì nínú yín nìkan ní ó rí abẹ́rẹ́ àjẹsára coronavirus gbà èmi kọ́ o ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. ibi abáadé ìgangan ló ń jó òun ìpínlẹ̀ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti lu àwọn ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ wọn pa o látàrí bí àwọn alákatakítí àti àwọn ajínigbé ṣe ń fojoojúmọ́ ṣòro láwọn ìpínlẹ̀ náà. Ọlọ́run ṣàánú wa. àmì àṣẹ. ẹni lójú ń tì jíjí àwọn ọmọ gbé jẹ́ àdójútì ńlá gbà fún ìjọba ẹnu mi ò gbà mínísítà kan ló máa yẹnẹ ní ọ̀rọ̀. ìròyìn ayọ̀ kan mà lélẹ́yìí jẹ́ nítorí pé tọmọ ẹni bá ń ṣe dáadáa ó yẹ ká wí. bẹ́ẹ̀ni. àwọn ìgbìmọ̀ ilé-iṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni wọ́n ṣàfihàn ọkọ̀ oníná kan èyí táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe wọ́n sì ṣe hàn àwọn ọmọ aṣojúṣòfin. awífúnni ká tó dání àgbà ìjàkadì ni o kò sí oògùn COVID-19 fún ìpínlẹ̀ yòówù tí kò bá ti ní ààyè ìṣe nǹkan lọ́jọ́ sí ikọ̀ PTF ló sọ bẹ́ẹ̀. ó ti dá. ikọ̀ Hisbah Kano ti náwó gbọ́ àwọn ẹni afurasí ọkùnrin 2 kan èyí tó ń ṣọwọ́ àwòrán ìbálòpọ̀ sáwọn ìyàwó ilé. òjò pa bàtà pa jẹunjẹun etí ẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ lè ní gbọ́ àwágò nígbà fún yín gẹ́gẹ́ bí ikọ̀ elétò ààbò ṣe pinwọ́ àwọn agbésùnmọ̀mí 8 tí wọ́n sì gba ohun ìjagun olóró lọ́wọ́ wọn nípínlẹ̀ wo ló ti ṣẹ̀ àti pé níletò wo ẹ máa gbọ́ nínú gbóná fẹlifẹli. so akáàárọ̀ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àjíire bí ẹ mà káàbọ̀ sórí àkọ́tún ìròyìn ó ń gbóná fẹlifẹli wà láti iléeṣẹ́ aládìídùn aláràgbà ìdá tààtàkálẹ̀ tààtàkàkò JFM 95.5 náà mọ̀ ní tààkalẹ̀ sí Jẹ́gẹ́láyé Garden City lọ́pọ̀pọ̀nà ọ̀gbọ̀rọ̀ nílùú Ṣakí náà làwá wà o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwa méjì la máa ń tukọ̀ ìròyìn ó ń gbóná fẹlifẹli lórúkọ tèmi Manzurat ni mo fi ń kí wa pé òní á sanre fẹ́nìkọ̀ọ̀kan wa. Rọ́mọkẹ́ Adépọ̀jù lórúkọ tèmi ń jẹ́ mò ń kí wa kú ojúmọ́ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì JFM 95.5 fẹ́ dé lówùúrọ̀ tèmi ẹ kúkú ti mọ̀ pé iṣẹ́ torí fi rán àlàwà ń jẹ́ kárò kátùgbèsè ayé èèyàn ṣe kágbóhun tó ń lọ ní àwùjọ wa sí yín létí iná oníṣẹ́ táwa ń ṣe a tún ti wá gbé e dé lówùúrọ̀ tòní nìyẹn bó ṣe ń gbóná fẹlifẹli náà la ṣe gbé wá fún yín bíi ẹmu ògùrọ̀ ni a ó sì fẹ́ kẹ́ bá wa fìfẹ́ gbà kẹ́ gbádùn ẹ̀ bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ẹ̀ tẹ́lẹ̀ òun ẹ fìdílé nǹkan tàbí kẹ́ ẹ fi nǹkan lédìí ẹjẹ́ àjọ jẹmùkúdùn ó ń gbóná fẹlifẹli tòwúrọ̀ tèmi. jẹ́ǹbọ́ sábàmí ìròyìn lóníràbá jí gan-an àwọn ò kì í ṣàkóso lẹ́sà o ohun tá à ń ṣe kó bá a lè fi dá náà ni gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe ti gbáradì láti ta àwọn dúkìá ìjọba kan jáde ìṣèjọba ààrẹ Muhammadu Buhari ti ṣetán o láti ta àwọn dúkìá kan jáde tó jẹ́ ti ìjọba àpapọ̀ èyí tí wọ́n ní kò dín ní 36 pàtàkì ìgbésẹ̀ náà ni láti wá owó láàrin oṣù kínní ọdún tá a wà yìí sí oṣù kọkànlá ọdún yìí náà fi iná sórí àbá ètò ìṣúná ìjọba àpapọ̀ ọdún tá a wà yìí tí ń lọ bíi tírílíọ̀nù 13 náírà lé ọwọ́ 62 àwọn nǹkan tí wọ́n fẹ́ tà bí ẹ̀ka ìdówópọ̀ aládàáni àti ìjọba ìṣètò ṣíṣe fàáfàá pẹ̀lú ìpín ìdókòwò
òní yóò dí àwọn àlàfo bí ẹ̀ka ètò ìbáraẹnisọ̀rọ̀ ohun àmúsọ̀rọ̀ iná ọba àwọn ilé iṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ ohun tó dùn mọ́ni nínú púpọ̀ pé ọ̀pọ̀ àwọn bùdó ìfọpo tó ti dakúrẹ̀tẹ̀ ni yóò jẹ́ títà láti lè ṣàmúṣẹ àwọn ìlérí tí ẹgbẹ́ òṣèlú APC ṣe lákòókò ètò ìpolongo. ọ̀kan lára àǹfààní tí ìgbésẹ̀ ní ọ̀sẹ̀ ni mímú àdínkù bá ìrọ̀gbọ̀kún òun dídẹrùrù ìjọba àpapọ̀ tí ìjọba àpapọ̀ sì ní tí wọn ò sì ní rẹrù sísan owó oṣù àwọn ilé ẹ̀kọ́ gíga mọ́ tó ṣe pé ọ̀pọ̀ nínú wọn ni ẹ̀ka aládàáni ó máa ṣèṣàkóso lórí ẹ̀ lójú náà ti mú ọrùn rọ ìjọba àpapọ̀. àwọn ò kì í ṣàkóso lẹ́sà o ohun tá à ń ṣe kó bá lè fi dá náà rìn gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ṣe ti gbáradì láti ta àwọn dúkìá ìjọba kan jáde. ẹnu tí gbin wọn fi bórìṣà wa wọ́n gbọ́dọ̀ wá fẹnu ọ̀hún gbólẹ̀ níwájú wa ni o. ó di dandan. àjọ APC ẹgbẹ́ òṣèlú APC ló béèrè fún kí Àbárìbẹ̀ ìpè àzúwá bẹ̀bẹ̀ ní ìdáhùn sí ọ̀rọ̀ tí Adéyẹmí sọ. ẹgbẹ́ òṣèlú APC ti béèrè fún ìtọrọ àforíjì láti ọ̀dọ̀ sẹ́nitọ́ Ẹ̀yìnáyà Àbárìbẹ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé wọ́n sọ̀rọ̀ tí ò dáa sí gómìnà ìpínlẹ̀ Kogi Yàyà Bello. àwọn ẹgbẹ́ tó wà lórí ìjọba náà ni wọ́n béèrè fún sẹ́nitọ̀ tó ń ṣojú apá àríwá Abia láti kọ ìwé má bínú sí gómìnà ọ̀hún tàbí kí wọ́n sì wá lọ fojú ba ilé ẹjọ́. ọ̀rọ̀ ọ̀hún ni ó jẹyọ nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n pè ní ẹgbẹ́ òṣèlú APC sí ẹgbẹ́ òṣèlú PDP. wọ́n sì fi sọ fún Àbárìbẹ̀ láti ṣe má bínú lórí ọ̀rọ̀ tó kọ tako gómìnà Bello láti pàṣẹ adelé akọ̀wé ìpolongo àpapọ̀ ẹgbẹ́ òṣèlú APC Yekini Nabena nílùú Àbújá lánàá. èyí tí a máa rántí pé Senator Smart Adéyẹmí ẹgbẹ́ òṣèlú APC Kogi ni ó ti bu ẹnu àtẹ́lu gómìnà ìpínlẹ̀ Abia Ẹ̀yìnáyà Àbárìbẹ̀ nílé ìgbìmọ̀ asòfin lórí ọ̀rọ̀ tó sọ èyí tí gómìnà Òkèzù Ìpíàzù tí ó fi pè ní ọ̀mùtí paraku. ẹnu tí ìgbín wọn fi bórìṣà wa wọ́n gbọ́dọ̀ wá fẹ́nu ọ̀hún gbólẹ̀ níwájú wa ni o. ẹgbẹ́ òṣèlú APC ló béèrè fún kí Àbárìbẹ̀ Ìpíàzù wá bẹ̀bẹ̀ ní ìdáhùn sí ọ̀rọ̀ tí Adéyẹmí sọ. mo béèrè lọ ń bá wọn pé kí wọ́n fẹ́nu gbolẹ̀ fún mi. tí wọn náà bá ti ṣẹ̀mí ó fẹ́nu gbolẹ̀ ni. àwọn bẹ́ẹ̀ irú ẹ̀yìn báyìí kí á fẹ́nu gbolẹ̀ fáwa yìí. olùgbọ́bọ̀ wọ́n ti ti adarí kọ̀ọ̀kan mọ́lẹ̀ lásàrí ibi bẹ́gidá mímọ́ kóúnjẹ wọ ẹkùn gúúsù. ààrẹ ẹgbẹ́ olóúnjẹ àti ẹran ní orílẹ̀-èdè Nàìjíríà Mohammed Tahir lánàá wọ́n ní ikọ̀ DSS ti tì mọ́lé lásàrí dídènà mímọ́ kó èròjà oúnjẹ láti apá àríwá lọ sí ẹkùn gúúsù. akọ̀wé àpapọ̀ Ahmed Alarama ń lo sísọ lójú ọ̀rọ̀ látàrí bí wọ́n ṣe ṣe ìpàdé bí ẹran jíjẹ ṣe ti sọ wọ́n nílùú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ tí Alarama sọ fáwọn oníròyìn níbi ìpàdé àpérò oníròyìn tó wáyé l'Àbújá pé ikọ̀ DSS ní àárọ̀ kùtù hàì ránṣẹ́ pé adarí ẹgbẹ́ síbi ìpàdé tó wá sópin láago 7:30 ọ̀sán. ẹ̀wẹ̀ wọn ò sọ bóyá kí ìpàdé tó bẹ̀rẹ̀ ni wọ́n ti náwó gan Tahir ní àbílẹ́yìn ìpàdé pẹ̀lú ikọ̀ elétò ààbò kọ̀ọ̀kọ̀. olùgbọ́bọ̀ wọ́n ti ti adarí ikọ̀ kan mọ́lẹ̀ lásàrí bíbẹ́ gidá mímọ́ kó oúnjẹ wọ ẹkùn gúúsù. tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi nítorí pé tọmọdé bá pe ikú tó bá dáa jẹ tó bá pẹja tó bá dáa jẹ ọjọ́ tó bá pààrọ̀ gidigba ó ti di dandan kókó bí ẹ̀ sí ẹnu. ilé ẹjọ́ dá owó tó tó mílíọ̀nù 6 lé ọwọ́ 8 lówó ìtanràn lọ́wọ́ àwọn ènìyàn 142 èyí tí wọ́n náwó gan nílé ijó Cubana. ilé ẹjọ́ ìpínlẹ̀ Èkó kan ti ẹ̀ka Òṣòdì ni ó ti náwó gan ènìyàn 142 fún títàpá sófin àti ìlànà àmútọ́ ọkọ̀ òró ọ̀bẹ̀rù apamọ́payẹyẹ. ẹ̀ka ọlọ́pàá ìpínlẹ̀ náà lánàá ni wọ́n fi léde pé ilé ẹjọ́ ti pàṣẹ fáwọn tó tàpá sófin ọ̀hún pé kí ẹnìkọ̀ọ̀kan wọn san owó tó tó 40,000 bẹ́ẹ̀ kí wọ́n sì tún kópa nínú iṣẹ́ ìlú. kọmíṣánná fún àjọ ọlọ́pàá Akeem Odùmọ̀ṣù nígbà tí ó ń wọ́de lẹ́ka àjọ ọlọ́pàá tó wà níkẹjà ni ó sọ pé àwọn náwó gbọ́ àwọn ẹni ọ̀hún ní ilé ijó Cubana èyí tó wà ní Victoria Island lọ́jọ́ àbámẹ́ta. tọ́ ọmọ rẹ kó lè fún ọ nísinmi nítorí tọmọdé bá pe eku tó bá dáa jẹ tó bá pẹja tó bá dáa jẹ
ọjọ́ tó bá pààrọ̀ gidigba ó di dandan kó mú un wálé fáwọn òbí ẹ̀ láti kó wọn sí ìyọnu. ilé ẹjọ́ dá owó tó tó mílíọ̀nù 6.8 lówó ìtanràn lọ́wọ́ àwọn ènìyàn 142 tí wọ́n náwó gan nílé ijó Cubana. ó fi fà wọ́n létí ẹ̀yìn ni. ó dáa bẹ́ẹ̀ kí wọ́n lè mọ̀ pé nǹkan táwọn ṣe ò dáa. bẹ́ẹ̀ ni o ogun àwítẹ́lẹ̀ ìparọ́ ìyàn fọ́nrán tó bá gbọ́nà àwọn ìpínlẹ̀ tó bá gbáradì nínú yín nìkan ṣoṣo ní ó rí abẹ́rẹ́ àjẹsára coronavirus gbà. èmi kí mo wí bẹ́ẹ̀ o ìjọba àpapọ̀ ń ló sọ tiẹ̀ bẹ́ẹ̀. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fìdí ẹ̀ múlẹ̀ pé ńṣe làwọn ṣe ìgbéléwọ̀n àwọn ìpínlẹ̀ tó bá ń gbáradì kó tó di pé wọ́n lẹ́tọ̀ọ́ láti tẹ́wọ́ gba oògùn kòró. àwọn irúfẹ́ ìpínlẹ̀ bẹ́ẹ̀ hàn ni wọ́n ní wọ́n gbọ́dọ̀ ní àwọn ààyè tó tutù láti ṣe nǹkan lọ́jọ́ sí pẹ̀lú níní àwọn ohun èlò tí wọ́n fi máa kó abẹ́rẹ́ náà lọ sí ẹ̀ka ètò ìlera gbogbo pẹ̀lú ètò ààbò tó péye tí wọ́n bá ń gbé abẹ́rẹ́ náà lọ sí àwọn ìletò kọ̀ọ̀kan. àwọn tó kù ní kíkẹsẹ̀ járí ètò ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ elétò ìlera ṣíṣètò ìlanilọ́yẹ̀ dáadáa pẹ̀lú gígùn lé ìlànà à ń tẹ̀lé fún pínpín oògùn ọ̀hún. adarí àpapọ̀ tí tún ṣe ìgbìmọ̀ aláṣẹ àti olùdarí àjọ tó rí sí ìdàgbàsókè ilé ìwòsàn àpapọ̀ alábọ́dé dókítà Vaisal Zuaib ń lọ sojú abẹ́ ọ̀rọ̀ ńkò nílùú Àbújá o lákòókò tó ń jábọ̀ fún ikọ̀ tó rí sí ọ̀rọ̀ coronavirus ní ilé iṣẹ́ ààrẹ. ogun àwítẹ́lẹ̀ ìmọ̀ parọ́ ìyàn ọ̀fẹ́ràn tó bá gbónú o àwọn ìpínlẹ̀ tó bá ti gbáradì nínú yín nìkan ṣoṣo ni yóò rí abẹ́rẹ́ àjẹsára coronavirus gbà o ẹnu mi ò gbà ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. ibi abáadé ìgangan ló ń jòun ìpínlẹ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti lu àwọn ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ wọn pa o látàrí bí àwọn alákatá ṣòro láwọn ìpínlẹ̀ náà kò kéré ní ìpínlẹ̀ Nàìjíríà ni ó ti ti àwọn ilé ẹ̀kọ́ tó wà níbẹ̀ pa látàrí bí ìwà ìjínigbé àti àwọn alákatakítí ṣe ń fojoojúmọ́ ṣòro láwọn ìpínlẹ̀ náà. ìgbésẹ̀ náà ni ó ṣeéṣe kí ó ṣàlékún òǹkà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ò lọ sílé ẹ̀kọ́ mọ́ gẹ́gẹ́ bájọ UNICEF ṣe fi òǹkà wọn léde pé wọ́n tó mílíọ̀nù 10.5 èyí tó tún yàtọ̀ sí títí àwọn ilé ẹ̀kọ́ kan pa látàrí kòró ìbẹ̀rù apamọ́payẹyẹ. àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ kàn ní Yobe, Zamfara, Niger, Katsina, Kano, Jigawa pẹ̀lú Sokoto. ohun àrígbọ́ ni pé ìjọba ìpínlẹ̀ ló ti àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ ń gbé nínú ẹ̀ léyìí tí àwọn ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan sì ti gbogbo ìyókù. wọ́n wá jẹ́ kó yé wa pé kò dín ní ọmọ akẹ́kọ̀ọ́ 162 ni wọ́n jí gbé ní ọjọ́ 18 sẹ́yìn léyìí tí wọ́n sì fi òǹkà títí ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan sọwọ́ síta. ibi abáadé ìgangan ló ń jòwò ìpínlẹ̀ méje ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ti lu àwọn ilé ẹ̀kọ́ ìpínlẹ̀ wọn pa látàrí bí àwọn alákatakítí àti àwọn ajínigbé ṣe ń fojoojúmọ́ ṣòro láwọn ìpínlẹ̀ náà. ọ̀rọ̀ ajá sẹ́mi mu díẹ̀. ó lágbára. padà ẹni mà lójúlójú ń tì jíjẹ́ àwọn ọmọ gbé jẹ́ àdójútì lágbà fún ìjọba o mínísítà kan ló sọ tiẹ̀ bẹ́ẹ̀ ẹnu ọmọ rájò gbà á láti sọ̀rọ̀ síjọba o ìjọba àpapọ̀ lánàá ti léde ọ̀nà láti dáàbò bo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ wọn ní ìtìjú lágbà ní ìsanwó bí wọ́n ṣe ń jí àwọn ọmọ náà gbé jẹ́ sí ìjọba lára àwọn ìlànà tí wọ́n ṣe ní dídọ̀rẹ́pọ̀ pẹ̀lú àwọn ìjọba gbogbo tó ẹ mọ́ lábẹ́lé àti àwọn ìletò tó yanrantí pẹ̀lú wíwà lójútì ẹ̀ làpárò òfin rìnnà pípèsè irinṣẹ́ tó káàtó ṣíṣètò ìdánilẹ́kọ̀ọ́ fáwọn òṣìṣẹ́ elétò ààbò àti rírí ohun ìjagun àti pípèsè ohun ìjagun fún wọn
mínísítà fún ìgbòkègbodò ojú òfurufú Abdulsirika ń ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ o lẹ́yìn ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Buhari nílùú Àbújá láti fi àbẹ̀wò tó ṣe sísàǹfàrà tó létí ó kó àwọn aṣojúṣòdì lọ sí ìpínlẹ̀ náà lọ́jọ́ àìkú látàrí ìwà ìjíjí àwọn ọmọ obìnrin tó tó 300 gbé ní ilé ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ ìjọba tó jẹ́ tàwọn obìnrin ní Jàǹgẹ̀bẹ̀. ẹni lójú tì fa jíjẹ́ àwọn ọmọ ọgbẹ́ jẹ́ àdójútì lágbà fúnjọba mínísítà kan ló sọ bẹ́ẹ̀ ẹnu mi ò gbà láti tàbùkù ìjọba o. ìròyìn ayọ̀ kan mà lélẹ̀ jẹ́ nítorí pé tọmọ ẹni bá ń ṣe dáadáa ó yẹ ká wí. bẹ́ẹ̀ni ò sáfẹ́. àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni wọ́n ṣàfihàn ọkọ̀ oníná kan èyí táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe tí wọ́n sì fi hàn àwọn ọmọ aṣojúṣòfin. ìgbìmọ̀ NADDC lánàá ti ṣàfihàn ọkọ̀ oníná èyí tí wọ́n ṣe lórílẹ̀-èdè Nàìjíríà hàn àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin nínú ọgbà National Assembly Complex tìlú Àbújá. àwọn ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ti wá ṣe ìwádìí tó tọ́ lórí ṣíṣàlàyé àwọn ìbéèrè láti ọ́fíìsì ọ́dítọ̀ àpapọ̀ títí iléeṣẹ́ ìjọba àpapọ̀ òun ẹ̀ka iṣẹ́ ìṣe pẹ̀lú àwọn aṣojú ìjọba àpapọ̀. ọ̀gá àgbà àjọ NADDC ọ̀gbẹ́ni Jelani Aliyu ni ó farahàn níwájú ìgbìmọ̀ ọ̀hún láti dáhùn sáwọn ìbéèrè tí ìgbìmọ̀ náà fẹ́ béèrè bẹ́ẹ̀ ló ṣàlàyé gbogbo nǹkan tí ó rọ̀ mọ́ ṣíṣe ọkọ̀ náà. ní ayọ̀ kan mà lélẹ́yìí o nítorí pé tọmọ ẹni bá ń ṣe dáadáa ó yẹ ká wí. àwọn ìgbìmọ̀ iléeṣẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ni wọ́n ṣàfihàn ọkọ̀ oníná kan èyí táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe tí wọ́n sì fi hàn àwọn ọmọ aṣojúṣòfin. ìròyìn ayọ̀ ní lóòótọ́. ìròyìn ayọ̀ ní ká mọ̀ dúpẹ́. ó dá alẹ́bù tó pọ̀ lórílẹ̀-èdè yìí. àní ò kíjọba náà gbìyànjú àti ràn wá lọ́wọ́ ni. àwífúnni ká tó dání àgbàjàkadì ni kò sí ògo COVID-19 fún ìpínlẹ̀ yòówù tí kò bá ti ní àyè ìṣe nǹkan lọ́jọ́ sí o ikọ̀ PTF ló wí bẹ́ẹ̀ o. àwọn ìpínlẹ̀ tó bá ní àyè ìṣe nǹkan lọ́jọ́ tó sì gbáradì nìkan ni yóò rí ògo COVID-19 gbà torí pé kókókó làárọ̀ fàdí tí o àwọn alákòóso tó ń sọ̀rọ̀ kòró láti iléeṣẹ́ ààrẹ ń lọ sọ bẹ́ẹ̀ lánàá. orílẹ̀-èdè Nàìjíríà ń lọ retí ògùn kòró tó tó mílíọ̀nù 3.92 ti AstraZeneca lónìí yìí tó jẹ́ ìpín àkọ́kọ́ nínú ògùn 100 mílíọ̀nù lé 29 tí orílẹ̀-èdè yìí ń retí láti dènà àjàkálẹ̀ COVID-19 tí kò sì dín ní ìdá 70 ọmọ Nàìjíríà nínú òǹkà 200 mílíọ̀nù ènìyàn tí yóò gba abẹ́rẹ́ náà láàrin oṣù yìí di ọdún tó ń bọ̀ tí àwọn tọ́jú orí wọn bá wà ní ọdún 17 wá sí ìsàlẹ̀ kò sì ní láǹfààní láti gba abẹ́rẹ́ náà nínú ọ̀rọ̀ ẹ̀ níbi ìpàdé àpérò oníròyìn lọ́nà fún ìgbáradì pípín oògùn àti abẹ́rẹ́ tí ikọ̀ PTF sọ pé ààrẹ Buhari àti igbákejì ẹ̀ Yẹmí Ọ̀sínbàjò wọn ni yóò kọ́ gba abẹ́rẹ́ náà o lójú gbangba wálíà láti lè fi àwọn ọmọ Nàìjíríà láyà balẹ̀ pé kò séwu lóko ló ń gẹ oògùn náà. àwífúnni ká tó dání àgbàjàkadì ni o kò sí ògo COVID-19 fún ìpínlẹ̀ yòówù tí kò bá ti ní àyè ìṣe nǹkan lọ́jọ́ sí ikọ̀ PTF ló wí bẹ́ẹ̀. ikọ̀ Hisbah Kano ti náwó gbọ́ àwọn ẹni afurasí ọkùnrin méjì kan èyí tó ń ṣọwọ́ àwòrán ìbálòpọ̀ sáwọn ìyàwó ilé. àjọ Hisbah ìpínlẹ̀ Kano ni wọ́n náwó gbọ́n arákùnrin ẹni afurasí méjì kan èyí tí wọ́n ní wọ́n ń ṣọwọ́ àwòrán ìbálòpọ̀ sáwọn ìyàwó ilé kan. àtẹ̀jáde kan tí agbẹnusọ àjọ ọ̀hún Lawan Ibrahim fi léde lánàá ní Kano ni ó jẹ́ di mímọ̀ pé àwọn ẹni afurasí náà làwọn ti ń ṣalamí wọn o táwọn sì ṣe bẹ́ẹ̀ wá wọn lọ síbi wọ́n wà káwọn tó náwó gan wọn lẹ́yìn tí arábìnrin kan léde ẹ̀sùn fún àjọ Hisbah. àtẹ̀jáde ọ̀hún jẹ́ òye wa pé ìyàwó ilé ni ó fi ọ̀rọ̀ náà tó òṣìṣẹ́ àjọ Hisbah létí pé òun ò mọ àwọn tó ń ṣọwọ́ àtẹ̀jíṣẹ́ náà sórí ẹ̀rọ ìléwọ́ òun o èyí tí adarí àpapọ̀ àjọ ọ̀hún dókítà Harun Ibn Zaina ó sì pàṣẹ ìwádìí tó fẹsẹ̀ rinlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. ikọ̀ Hisbah Kano ti náwó gbọ́ àwọn ẹni afurasí ọkùnrin méjì kan èyí tó ń ṣọwọ́ àwòrán ìbálòpọ̀ sí ìyàwó ilé. òjò apá bàtà apá jẹwọ́jẹwọ́ etí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni gbọ́ àwa náà ní gbà fún yín rárá gẹ́gẹ́ bí ikọ̀ elétò ààbò ṣe pinwọ́ àwọn agbésùnmọ̀mí 8 tí wọ́n sì gba ohun ìjagun olóró lọ́wọ́ wọn ní Katsina.
àgbájọpọ̀ ikọ̀ elétò ààbò kan wọ́n wá sí kápá àwọn afurasí agbésùmọ̀mí níjọba ìbílẹ̀ Savannah nípínlẹ̀ Katsina. alukoro àjọ ọlọ́pàá SP Gambo Isa ń lójú di mímọ̀ o nínú àtẹ̀jáde kan sófin eléde èyí sẹ́dà rẹ̀ tẹ oníròyìn lọ́wọ́ lánàá ní Katsina. ó ní àjọ ọlọ́pàá pin wọn láti má ṣe ṣàkọlù sí abúlé Shango níjọba ìbílẹ̀ Kankara gẹ́gẹ́ bó ṣe sọ. ikọ̀ ọlọ́pàá ẹ̀ka Kankara àti ikọ̀ elétò ààbò kan òun ló jẹ́ ìpè pàjáwìrì kan pé ikọ̀ alákatakí ti ṣàkọlù sí ìletò náà tí wọ́n sì yìnbọn léraléra. òjò apábàtà apá jẹwọ́jẹwọ́ etí ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni gbọ́ àwa náà nígbà gẹ́gẹ́ bí ikọ̀ elétò ààbò ṣe pinwọ́ àwọn agbésùnmọ̀mí 8 tí wọ́n sì gba ohun ìjagun olóró lọ́wọ́ wọn ní Katsina. ó ga o. orí pé dé èkó gan-an fún ká. kò síbẹ̀rù Ọlọ́run lọ́kàn àwọn ènìyàn rárá Ọlọ́run ṣàánú ni lórí ọ̀rọ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n ní pé wọ́n ní gba abẹ́rẹ́ àjẹsára káwọn ìpínlẹ̀ yẹn kí wọ́n lè lọ wá ọ̀nà bí wọ́n ṣe lè wábi tí wọ́n lè pẹ̀tù abẹ́rẹ́ yẹn lọ́jọ́ sí nítorí pé tí wọ́n bá fún wọn lábẹ́rẹ́ àjẹsára àwọn tó lùgbàdì kòró nínú agbègbè yẹn wọ́n ṣe wọ́n pàdánù ẹ̀mí wọn. bẹ́ẹ̀ ni wọ́n sì ní láyè láti jàǹfààní nínú oògùn tí ìjọba bá pèsè síta. so fúdìí èyí arógbó ẹ̀yìn ìpínlẹ̀ tó kù náà ṣe mọ̀ wípé ìlera lọ́rọ̀ bẹ́ẹ̀ sì ní ìlera aráàlú ló jẹ ìjọba lógún òun ló bọ̀lọ̀ jẹ́ ojúṣe àkọ́kọ́ yín láti ṣe fún àwa ọmọ ìpínlẹ̀ yín tẹ̀ ń sojú fún torí pa sojú wa lẹ jẹ́ o ẹ dákun torí tọ́lọ́run gbogbo ẹ̀yin tí ìpínlẹ̀ tọ́wọ́ bá kàn tẹ̀ bá sì wá bí ṣe nǹkan lọ́jọ́ sí tó ayé tó tutù náà ni wọ́n ní kẹ́ ẹ wá ẹ dákun torí tọ́lọ́run ẹ bá wa gbégbèsè ọ̀hún torí pé ẹ̀mí wa ọ̀wọ́ yín ló wà. ó dájú. àtẹ̀mí àti a ò ní lùgbàdì àìsàn káìsàn àìsàn burúkú kò ní ráyè lórẹ̀ bá wa ṣe bùgbé pẹ̀lú ògo Ọlọ́run. iléeṣẹ́ JFM náà sì sọ fún yín pé ẹ jẹ́ ká dáàbò bora wa ká sì máa wà ní ìmọ́tótó lóòrèkóòrè torí pé àìsàn kòró sì wà o ẹ jẹ́ ká ṣe fù bẹ́sẹ̀ lásán ilé ìbò torí pàwọ̀ gbé bẹ́ẹ̀ tí wọ́n péde Yorùbá là ń sọ tí a. bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ bíi pé iwájú ẹ̀ mẹ́rin ló ti ṣàlàyé. àbí ògbó ló ṣe mọ̀ ọ̀káwọ̀ ògbé ìbò JFM sọ pé kẹ́ ẹ ṣe fù torí pàwọ̀ ògbé ìbò yóò bá ń tíya yóò bá pọ́nbélé náà làwa ń tíya tó orúkọ tèmi ò yí padà o Manzirat Raji náà ni mò ń dágbére fún wa lórí ètò lẹ́yìn táwọn sì máa pàdé lákọ̀tún pé ó dìgbà kan ná. orúkọ tèmi náà kò yí padà Rọ́mọkẹ́ Adépọ̀jù bébí ń pa ni àkónájọ ní bògbẹ́ngbẹ́ ní kèrèǹgbè odò làámú àwọn afẹ́yìn ṣèlọ lówùúrọ̀ tòní náà táwọn sì tún máa pàdé ara wa fún àkọ́tún ìròyìn Rọ́mọkẹ́ Adépọ̀jù náà ló ń sọ fún yín pé ó dìgbà. ọba tí kónú jọ ọba tí ní ọgbẹ́ kèrèǹgbè ọba àjẹun ó kúmọ̀ pé mi fún ẹ̀ ló ń jẹjẹ ẹ̀wọ̀n ẹ̀yàn ara lé àsùn pàdé lákọ̀sán.